Africa Content TV. Ẹnìkan ò ní jábí àmọ́ kó mi ọmọ mọ́ lérò lójú ẹ̀. Nígbà tí èèyàn bá burú to that extent, tí èèyàn bá dájú débi pé ó dẹ̀ mú ọmọ odó, ó sì mú ọmọ odó, ó sì jámọ́ obìnrin yẹn láti ẹ̀yìn. Wallahi ta'ala olórí ibu ni ẹ́. Ṣùgbọ́n ó yé mi yéké wípé ìwà tí ọmọ Abdulrahman wù yẹn ó nìkan kọ́ ló wùwà yẹn. Ẹnìkan ò lè dá dájú bẹ́ẹ̀. Ẹnìkan ò lè dá saburú tó yẹn. Ẹnìkan ò lè dá ṣe mu ẹ̀dá ẹgbẹ́ mu sí ibà tó yẹn. Eyín ó dúró bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí ó jẹ́ pé ń jà rìn nínú gbogbo ohun tí ń jáyé ni. Kò sóbìnrin kan láyé tí ó fẹ́ ládé orí. Kò sẹ́dá náà. Ntí máa wu gbogbo obìnrin ayé. Ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tó wọ́n máa yọ̀ sí. Ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tí ó gbọ́ bùkátà òun. Ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tí ó fi ìfẹ́ bá òun lò. Lẹ́yìn náà, tá bá wá ní a sọ̀rọ̀ ti ìjà àfáà. Àwọn àfáà kan wà o, tọ́lọ́lọ́ náà endorse àwọn ẹni tí ẹ o. Olúwa ní innama yakhsha Allahu min ibadihi al-ulama. Àwọn àfáà kan wà tó jẹ́ pé tinú tẹ̀yìn wọn ó ní ìbẹ̀rù Ọlọ́run kún kẹ́kẹ́ lẹ́mìí wọn. Àwọn kan bẹ tí wọ́n tún kọ̀rọ̀ wọn ṣe. Ṣùgbọ́n àmọ́ wọn nínú àwọn àfọ oníjàlábí tí bẹ̀rù Ọlọ́run bẹ pẹ̀lú wọn. Gbogbo àwọn àfáà tẹ́ bá ti ń rí tí wọ́n ná ilé lẹ́kùlẹ́jà, kò sí aburú kan tí wọ́n ní lè ṣe. Torí wọn kì í jẹ́ àfáà. Ìṣẹ̀mí tí wọ́n máa lò nínú ayé wọn ó ní pé wọ́n ti wá gbogbo ọ̀nà nàìjíríà àti gbogbo ọ̀nà wo òun làwọn gbà rí ìwé ògùn. Wọn kì í ronú wípé gbogbo kí n táwọn ọba rí káwọn sà bá ṣe Ọlọ́run ọba wọ nǹkan yẹn ò lè ṣẹ. Ẹ̀yẹn wo àfáà nínú Punch wọ́n tún pè ní cleric. You are a bastard. Wọ́n pè ìwọ ní cleric Abdulrahman. See the name. See the graffiti of the name. You are nothing. Òní ní àtibọ̀tán, òní ṣe oríire. Bó ṣe lẹ́kọ̀ọ́ mórúkọ gbogbo àwọn ẹni rere yẹn, òní ṣe oríire. Ó tí ẹ lè dàgbà náà. Tí Ọlọ́run kì í bá ṣe ọba alábòsí, mo mọ̀ ipò lè dàgbà. Ẹ máa wo ọmọbìnrin yẹn o. Ntí ń wò ní wípé kó ń maintain muamala yẹn, kó ń maintain relationship yẹn, kó lè bá jẹ́ pé òun ọ̀fẹ́ Abdulrahman yẹn. Ó wà presentable now. Ẹ wo bó ṣe rí. Ẹn tó rẹwà bẹ́ẹ̀ yẹn lórí screen. Téèyàn bá rí ọkùnrin téèyàn ó fẹ́ tí àwọn ọmọ ọ̀dọ́ yẹn máa fẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ni now. Ẹ̀yin náà wo rírí ọmọ yẹn. Ṣe rí pé ó handsome. Ọmọkùnrin tó bá handsome nínú àwọn qualities tí èèyàn máa ń wò láti sọ wípé kán rélé ìlẹ́gbẹ̀ẹ́ mi lónìí. Ẹ wo page ẹ̀, ebo ń lo bàndírì. Ebe ń tí máa lọ ṣe wáàsí ni òun lọmọ yẹn. Ọ̀dà kí wá ní ìtumọ̀ wáàsí yẹn? Kí ni ìtumọ̀ rẹ̀? Ayé sì ti bàjẹ́ débi pé ntí ṣẹ̀ríà fẹ̀mí sí, ntí ṣẹ̀ríà pa wá láṣẹ, àwọn èèyàn ti ṣe léèwọ̀. Ẹ bí mi pé kí n ṣẹ̀ríà pa wá láṣẹ. Ṣẹ̀ríà ò faramọ́ courtship ẹni nìyẹn. Ntí ṣẹ̀ríà sì fẹ́ ní alárinà tí yóò ṣe investigation. Ọkùnrin tó bá ti mọ̀ pé ìwà abú ní bẹ lọ́wọ́ rẹ̀, bó wulẹ̀ súnmọ́ mọ́ bá ní relationship. Lódodo ni ojú ò ṣe fi mọ ìwà ẹ̀dá. Àwọn kan bẹ tí pé tó bá ti mọ̀ wọ́n kò ní pé ọjọ́ díẹ̀ tó fi mọ̀ pé lórí ibu ni wọ́n torí pé ìwà ò ṣe fi pamọ́. Ìgbà tí Àjàlí ò mọ ọmọ Hafsat yẹn, ibi ìsúná ọmọ tó wà, wọ́n ló yẹ kó jókòó jẹun. Bàbá rẹ̀ tó bí sọ pé kò jókòó, kò dúró, ara rẹ̀ ò balẹ̀. Allahu Akbar. Wọ́n ní ara ọmọ yẹn ò balẹ̀. Wọ́n ní bí ó ṣe lọ bá Abdulrahman lérè tó sá. Oúnjẹ tí wọ́n gbé ilẹ̀ fún kò jẹ. Nítorí pé tí ń pè kíkan.
nítorí aburú tó ń ṣe pẹ̀lú ọmọ rẹ̀. Innocent, ọmọ tí ò mọ nǹkan kan, ọmọ tó ti bá lo ìfẹ́ rí. Ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ burú bàjẹ́, tẹ́ flirt bàjẹ́. Ẹ̀yin Ìlọrin tó jẹ́ pé wàláhì amúnibúni ni, torí ipá àwọn ẹni rẹ̀ pọ̀ ní Ìlọrin, àwọn olùbẹ̀rù Ọlọ́run pọ̀ ní Ìlọrin, àwọn ẹni àlùbáríkà pọ̀ ní Ìlọrin. Wàláhì shame on you. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń fi jálàbí halẹ̀, ẹ rí páyé yín ọ̀dá. Ẹ̀lò àǹtí wọ́n ṣe jálàbí pẹ̀lá ìbẹ̀rù Ọlọ́run ni o. Àwọn dèdèrè tí wọ́n láwọn ń wo yẹn rìn, àwọn dèdèrè tí wọ́n láwọn ń ṣiṣẹ́ fáwọn èèyàn, ìmọ̀ tẹ̀yìn èèyàn bá kì. Ṣẹ́yìn ọmọ pé jálàbí bí ẹni ṣòwò ni, ṣé kò yé yín ni? Àwọn tí wọ́n á burú débi pé bí èèyàn bá ti dọ́wọ́ wọn, ẹni wọ́n bá rí pé léyìí lè wúlò tí wọ́n kọ́ sàsìnì mọ̀híbà. Tí wọ́n bá rí pé obìnrin ni, gbogbo ọ̀nà tí wọ́n gbà gun ni wọ́n máa wá nítorí kọ́ mọ́ bá a lọ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfúnjálàbí tẹ́ bá obìnrin tó dáa tó rẹwà lẹ́ẹ̀dẹ̀ wọn, àwọn obìnrin lọ ṣe jálàbí ni wọ́n fi nǹkan mú wọn lẹ̀ tí wọ́n fi sọ wọ́n di òyàwó. Ìṣẹ̀mí tí ọ̀gọ̀rọ̀ wọn ti máa lò nìyẹn. Torí ìdí náà ló fi yẹ kí gbogbo ohun tí jẹ́ òbí, ọmọ tó wà ní school for that matter, sáà sọ pé àwọn òbí rẹ̀ ò gbìyànjú ni nítorí Ọlọ́run àtànábì Muhammad. Sáà sọ bẹ́ẹ̀ ni. Ẹ wá wo àgbákò tọmọ yẹn lọ ṣe. O tún wá wicked. You are so wicked. Débi pé o tún wá pa ọmọ yẹn tán. O tún wá kún àwọn àwọn ìfun rẹ̀. O wá kó fún rẹ̀ sínú kínní. O wá gé ọwọ́, o gé ọmú, o gé ẹsẹ̀. O ò ní ṣe oríire. Ẹ wo àwọn òbí tán ti ṣe wàhálà bọ̀. Ẹ wo ń tọ́ ọmọ máa jẹ́. Ẹ wo fìtínà téèyàn ń ṣe. Ẹ wo náwó téèyàn ń ṣe lórí ọmọ. Subhanallah ya ma yasifu. Ká má tí sọ ìnáwó, ẹ wo tójú máa kàn tóbìnrin bá wà ní oyún. Ẹ jẹ́ n ṣàlàyé díẹ̀. Obìnrin kan ò lè wà ní oyún láyé kó wà ní fàyàbalẹ̀. Kí ni máa fà tá fi dé hospital tí wọ́n sọ pa ní hypertension. Hypertension náà máa ń treat jù lára olóyún nítorí pé òun ò lè rajájá. Hypertension ni ọ̀pọ̀lọpọ̀ olóyún máa nurse. Tó bá tún wá di delivery day, ọjọ́ yẹn ni yawma la yamutu fiha wala yahya. O ní lè sọ páyé ló wà, o ní lè sọ pọ́run ló wà, nítorí ipa fẹ́ bí ọmọ, torí ipa fẹ́ rọbí. Ẹ wo báwọn ọkùnrin ṣe ń tọ́ ọmọ sí wa lára, ẹ wo báwa ṣe ń bí. Tọmọ bá tún wá délẹ̀ tán, ẹ wá wo títọ́. Ọkùnrin míì máa fún yẹn lóyún tán, yóò sá lọ ni ó dìgbà ọmọ bá tó dàgbà kó tó padà wá. Ọkùnrin mi ò ní béèrè pé kí lọmọ jẹ. Obìnrin ni ó máa ṣe wàhálà. Obìnrin ni ó máa lọ ni ó máa bọ̀ nítorí kọ́ mo lè jẹ́yàn. Obìnrin ni ò ní kọ́ kankan láti ná torí kọ́ mọ́ rí ó lè wúlò. Obìnrin ni ó kó dúkìá lọ tà nítorí kọ́ mọ́ rí ó lè ṣe déédéé ẹgbẹ́. Kéèyàn ó sì wá ṣe bẹ́ẹ̀ yẹn, kó sì wá múrú ọmọ bẹ́ẹ̀ yẹn, ọmọ tó rẹwà tó yẹn. Ó tún gé ọwọ́ rẹ̀ tó ń to ká tí ń bẹ lọ́wọ́ ọmọbìnrin yẹn. Abdulrahman, olórí ibú ni ẹ o. Wàláhì tàlá, ọmọ òfò ni ẹ fáwọn tó bí ẹ o. Àwọn tó kọ́ ẹ ní kéwú, ọmọ àdánù ni ẹ fún wọn o. Wàláhì tàlá, kódà àwọn nǹkan ìbànújẹ́ tó lé. Àwọn èèyàn máa ń bi mí léèrè wípé Alhaja Kaola, wàláhì yóò ti